Ọọ̀ni ò gbé ní Canada débi wípé bóyá Canada ni Ọọ̀ni ti mọ ọmọbìnrin yẹn rí, kò sí nǹkan tó jọ. Ọmọbìnrin yẹn ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀, ó ti wá sí Nàìjíríà rí o, ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ wá sí Nàìjíríà sí pátì Elégùṣì, Saheed Elégùṣì, ọba Saheed Elégùṣì. Ọ̀rẹ́ ẹgẹ́ yẹn ni Saheed Elégùṣì ń fẹ́, so ó tẹ̀lé ọ̀rẹ́ yẹn wá sí Nàìjíríà. Pátì yẹn ìyẹn Saheed Elégùṣì ṣe remembrance, I think it was in 10 years remembrance of his father. So she followed her friend to Nigeria to that party. Party yẹn ni òun àti Rashidi ti pàdé ara wọn. Tí Saheed Elégùṣì introduce Rashidi sí girl yẹn. Tí Rashidi dẹ̀ sọ fún Saheed pé òun like ẹ̀. F1 444. Ẹ jọ̀ọ́ ní kó máa flow. Ibi tóun àti girl yẹn ti pàdé nìyẹn o, connection tán ní nìyẹn o. Saheed Elégùṣì ní connection láàrin òun àti ọmọbìnrin yẹn. Not Onírìṣà. Tó fi wá introduce ìgbà yẹn Rashidi ò tí ì ṣe coronation. Wọ́n kàn ti ní pé òun ló máa jẹ́ ni, but kò tí ì ṣe coronation, kò tí kò sí palace nígbà yẹn. Ó wá introduce girl, ó wá invite girl yẹn náà wá sí Ìwó wípé òun náà fẹ́. Ẹ káàbọ̀ sí orí kan ní ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a ṣì máa play fún yín oríṣiríṣi fídíò náà ṣì wà tá a ṣì máa play fún yín. Ẹ wo tó wà lẹ́kẹ̀ẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá àkùnmá lórí kan ní ẹ bá like, comment, kẹ́ subscribe, kẹ́ share àwọn fídíòs wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wo kí ló ṣẹlẹ̀ nínú fídíò gbogbo ẹ̀ ni ẹ máa ní àǹfààní láti gbọ́. Ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí àwa kì í sọ ìjábọ̀ wá síbi lásán sọ adára ti wá dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ. Ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀, ká má fi pa ìdí, ká má fi àkókò, ká má fi ṣòwò. Ẹ jẹ́ ká wo fídíò yìí. For help because kò mọ anybody Nàìjíríà. Ó sunkún lọ bá Saheed. Saheed try láti bá Olúwo sọ̀rọ̀ kò gbọ́. Nǹkan tó fàjà láàrin Saheed Elégùṣì àti Olúwo àti Rashidi Dọ́là nìyẹn o. Gbogbo ìgbà tó kọ́ ìjọba ń gbà yẹn tẹ́ bá notice Saheed àti Rashidi wọ́n close. Wọ́n jọ máa ń lọ party, wọ́n jọ máa ń lọ sí function event papọ̀ ni. Ọ̀rọ̀ ọmọbìnrin yìí òun ló dájà alẹ́ láàrin wọn. Tí Saheed ò ṣe bá Rashidi ṣe mọ́ because ọdún ẹ̀ ló ti pàdé ẹ̀. Tó bá dẹ̀ wá ní issue pẹ̀lú ẹ̀, at least mo ti bá ẹ sọ̀rọ̀ lé lórí. Kò gbọ́ gẹ́ẹ̀ yẹn sunkún lọ bá gbogbo àwọn ọba nígbà yẹn because kò mọ anybody Nàìjíríà. Tó bá sunkún lọ bá Ọọ̀ni tí Ọọ̀ni help ẹ̀, ó sunkún lọ bá Saheed náà. Ìgbà ni Rashidi jáde tó ní Saheed ń dóyàwó òun. Tí yẹn gba hòtẹ́ẹ̀lì fún yẹn ní Lekki, yes. So o ti parọ́ mọ́ Rashidi náà rí ẹ. Yes. Saheed ọmọ rí ó parọ́ mọ́ rí ní orí Facebook. Ó parọ́ mọ́ rí dáadáa, yes. Ó ti parọ́ mọ́ rí lórí Facebook. Hey now, ó parọ́ mọ́ Saheed. Because Saheed gbàgbé ẹ̀yẹn sọ́dọ̀ tó kí Saheed ò ní nígbà yẹn náà. Saheed ò ní nígbà yẹn because through ẹ̀ ló ti mọ̀. So Saheed ló mọ bó ṣe ṣe visa, tó ṣe ṣe passport, Nigeria passport fún ọmọ ẹ̀. Ọmọ tó bí fún Rashidi. Saheed ló òun ló ṣe gbogbo wàhálà yẹn tó fi rán gẹ̀ yẹn padà, tí gẹ̀ yẹn fi gbọ́ ọmọ yẹn padà. Rashidi jáde ńgbà yẹn tó bẹ̀rẹ̀ sí ní dragi Saheed pé ó ń dóyàwó òun, pé òun ló plant ẹ̀ wá sínú ayé òun. Kí gẹ̀ yẹn tó grant interview. So ìdí tó ṣe wá mórúkọ Onírìṣà mọ́ ọmọ ọ̀gá yìí nísìn, ẹ ti mọ̀ pé kọ̀ọ̀kan ti ń ṣe Rashidi nínú ọpọlọ ẹ̀. Bóyá rò pé àwọn èèyàn ti gbàgbé bó ṣe fẹ́ gẹ̀ yẹn ni kò yé wa. Gẹ̀ yẹn kúkú wà láyé kò tí kú. Ṣẹ́rí mo ti sọ̀rọ̀, mo ti sọ́ńbì láàárọ̀ yìí. Mo ní gẹ̀ yẹn sọ̀rọ̀ nígbà yẹn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, mo bá gẹ̀ yẹn sọ̀rọ̀. Lórí Facebook báyìí ọmọ yẹn bọ́ tó ṣe live lọmọ yẹn ṣe ìyẹn gẹ̀ yẹn Chantel. Ó dẹ̀ pé Chantel lórúkọ ẹ̀ Chantel ni. Ìdí tí gẹ̀ yẹn ṣe gbá àwọn fídíò Rashidi jáde ibi tó ti ń wégbó nítorí pé àwọn ọmọ ìwọ bẹ̀rẹ̀ sí ní drag gẹ̀ yẹn. Òun ló ṣe ti kámẹ́rà fún mi kó máa nísìnyí ó ṣe ló sọ pé Onírìṣà ló gbéyàwó òun lọ sí hòtẹ́ẹ̀lì. Ṣé ló sọ pé Onírìṣà àti ìyàwó òun wọnú hòtẹ́ẹ̀lì, Onírìṣà ló gba hòtẹ́ẹ̀lì fún ìyàwó òun sìn, Onírìṣà báyàwó òun sìn. That's a lie. Gbogbo ẹ̀ ló sọ sínú bí. Ó yẹ kó gbogbo wa gbọ́ ń gbà yẹn ní orí Facebook bó ṣe ń parọ́ mọ́ Elégùṣì. Ipe Elégùṣì ló fẹ́yàwó òun ló báyàwó òun sùn. Ó tún parọ́ mọ́ Ọọ̀ni báyìí, Ọọ̀ni ló ti parọ́ mọ́ báyìí. Dọ́là nìyẹn tí mi ò ṣe bá sọ̀rọ̀ mọ́ náà.
Ọ̀ní ló tún parọ́ mọ́ báyìí ní ìsìn bàbá tiwa ló tún wá parọ́ mọ́ báyìí. Bóyá ó rò pé àwọn èèyàn ti gbàgbé. Bàbá èèyàn gbọ́dọ̀ fún kí lásán wo kíní òtó ló sọ̀rọ̀ ikú mbẹ̀ ó ní onírìṣà fún ní oògùn pààyàn. Ràṣídì yéé mú gbó mọ́ kò bẹ́ẹ̀ lára mu kò bẹ́ẹ̀ lẹ́jẹ̀ mu ló yẹ kó máa sì ṣe. Ẹ jẹ́ kí n continue láti máa play ẹ̀ lọ. Ó ń parọ́ mọ́ ní tí ò yẹ kó parọ́ mọ́. Ọ̀rọ̀ tó ìsọ́pọ̀ o. Yéé mú gbó mọ́ kò bẹ́ẹ̀ lẹ́jẹ̀ mu àwọn kan máa mú torí wọ́n máa pé orí tiẹ̀ ò pé ó ń dẹ orí ẹrú sí ojoojúmọ́ ni wà á dín lóòótọ́ ọ̀tọ̀ ní story tẹ̀lé tó ń tọ́ lá ọ̀tọ̀ lọ ní òwá láti fẹ̀ ibo ló ti wá wá o gbé bastard ni ẹ́ you are a bastard. Eléyìí tó ń ṣe yọ tí ò ní ò bá sùn ẹ̀ àwọn ọmọ Ifẹ̀ máa sùn ẹ̀ léyìí tó sọ yìí because this is what they call defamation of character. Àtọ̀lá láti máa bẹ̀rẹ̀ justice for ní òrìṣà. Mo trọ́. A máa gbé justice. Ẹ máa play ẹ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá o tó bá gbé ìwé ẹ máa play ẹ lọ. èyí tí wọ́n set sínú ilé ẹ̀ wọ́n wá pẹ́ ọ́ pa ọ́ tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe é pa. Ẹ máa play ẹ lọ. Ìwà àwọn ọba aṣọ ògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè ní bàbá mi ní òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ. lẹ́nu ẹ ó ti di bàbá ẹ̀ ń sìn. ní Ṣàngó ìṣe criminal Ògún ò lè pa mí Ògún ìṣe criminal àwọn bàbá ńlá wa ni they are not criminals so they won't be killing their children. Ṣẹ́jìrì pé ó gbàgbọ́ pé bàbá ńlá bàbá àwọn ní ṣẹ́jìrì ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń tẹ̀lé yẹ́jìrì. Kọ́ máa gbógun ètò kó máa ṣe ogun wọ́n ní ó onílé suspend lọ́ba paramount ruler ó suspend another paramount ruler. Wọ́n máa yọ ẹ́ dànù. Ó ń gbọ́ program wa yẹ́yẹ́yá. Ó jù mí lọ ní àgbáwò. Ó ń gbọ́ program wa bí ó wà ń bí. Wọ́n máa yọ ẹ́ dànù bí jìgá. Ọ̀dọ̀ wa ń bí lóṣù sí. Gbadé lórí ẹ̀ ló kú ló bú kó ló fò. Paramount rules. So ó ń kálukú lọ máa pé n tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ bẹ́ẹ̀ bá ti ṣe ibi sí mi níjọ lẹ́yìn níjọ ìṣẹ́yìn níjọ wájú àwọn wà máa sọ gbogbo tí wọ́n ti ṣe ilẹ̀ ìlà ń sọ yóò dá fún mi ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ilé. So onírìṣà ọ̀rẹ́ èèyàn fẹ́ mọ́ ó wá ku ìyàwó títí ẹ ọmọ kí ló ń pẹ́ ẹ̀yà. Wọ́n ní ìṣàdẹ́fẹ̀ fẹ́ ìyàwó ẹ̀ ní ìsìn. Ìyàwó ẹ̀ ti jí kúrò láti fẹ́ ìyàwó. Pétémọ́lẹ̀ Elégùṣì fẹ́ onírìṣà náà tún fẹ́. Obìnrin ò dẹ̀ wá sí ìgboro mọ́ bá ìyàwó ẹ̀ lọ́dẹ̀ wá wá káàkiri obìnrin tó fáyọ̀ sí ìgboro mọ́ onípọ́dẹ̀ ò pé láṣìdì. Lẹ́nu yóò gbé Nàìjíríà kò sí Nàìjíríà ó wà Canada o. Àtìgbà tí kẹ́yìn ti padà sí Canada kò wá sí Nàìjíríà o. What you don't know, I will tell you today. Ọmọ tó bí fún ọmọ tí kẹ́yìn bí fún ọkùnrin ó sọ ọmọ yẹn ní Odùduwà. If I helped on Yadi, but because Ugbe Orisha Lawa was holding Orisha as a God couldn't involve. You helped on Orisha. Do you know him proud to him being king? Ó yẹ kó bèèrè lọ́wọ́ ẹ̀ tó mọ Adéyẹyè tẹ́lẹ̀ k'Adéyẹyè tó ṣọba tó ti fẹ́ ẹ̀pọ̀ ẹni tí ó mọ̀. As a kingmaker or somebody that helps the king to become the king that he was. He doesn't want me to say the story in the future. The people might die. Then the next thing, to package a woman. There was a woman that was packaged for me. I don't know her from Canada. But it was packaged for me, which was a setup. So they set me up. They were talking to her in our own. She was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me their video, you know,
This wife will be his supposedly wife, an ex-wife. Only your boy, I'm a video. I'm a video. Tap, please. Over 10 years. She had a child. This I don't even know if it's my child. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination. They did everything. So Shabono said assassination film. The Arisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Onyasi that asked him, what was the lady doing with him in the hotel? Shambo. I won't mention the hotel, but when they established... Well, I'll mention in the court of law. I'm also... It is a hotel. Kí n bá dárúkọ hòtẹ́ẹ̀lì Èkó hòtẹ́ẹ̀lì ni. Ó ní wọ́n máa dárúkọ hòtẹ́ẹ̀lì náà, mo ṣe máa dárúkọ hòtẹ́ẹ̀lì yẹn tó bá yá yìí fún jọ. Èkó hòtẹ́ẹ̀lì ni. Tó bá jẹ́ wọ̀lì, ìyàwó tó fẹ́ pàwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́ wọ̀lì, tó bá jẹ́ ìyàwó tí a set sínú ilé. Ìyàwó tó ti fẹ́lẹ̀ for over 3 years, ó ṣẹ̀ lálàárí. Ìyàwó tó ti lọ for over 3 years, so ó ṣẹ̀ sùn jí. Ó ṣẹ̀ lálàárí nísìn pé wọ́n ṣẹ̀tẹ̀ ọ́. Àwọn ọ̀gá ìṣòògùn títí òrìṣà ọ̀kan Ṣàngó ò lè pè ní bàbá mi òrìṣà. Bàbá mi ni Ṣàngó. Bàbá ńlá mi. Ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Nílò bí Muhammadu ni, kò ń ṣe Muhammadu. Ògún ò lè pa mí, Ògún ìṣe criminal. Àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀. Ògún àti Ṣàngó ìpààyàn. Bàbá àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀ bàjẹ́. Kọ́ máa gbógun ètò. Mo rò pé tí búrò kó nídìí owó. Ní ó suspect. Ó rí àwọn alálẹ̀ lójú oorun kó lè sùn. Àwọn alálẹ̀ ló rí wọn lójú oorun. Wọ́n nà lẹ́gba. Wọ́n nà lẹ́gba. Odidi ṣe yìí ní oníṣòwò ní bàbá òun odidi ṣe yìí. Ẹ̀ka gbaláwà ní ẹ̀. The question is, why is he bringing that lady's matter up now? Because wọ́n ti fẹ́ra wọn lẹ̀ for over going to like 4 years. Why is he bringing ọmọ yẹn ti move on pẹ̀lú láìpẹ́ ní Canada. Why is he bringing the ladies matter now? Ẹni tó ti lọ for over 4 years. Why are you bringing it up now? So dẹ̀ ti níyàwó tiẹ̀. Wọ́n tẹ̀tẹ̀ up pẹ̀lú ẹ̀. Lẹ́ni tó ti fi ẹlẹ̀ for over 4 years. Ó ti níyàwó tiẹ̀, ó ti marry another lady o. Wọ́n tẹ̀tẹ̀ up pẹ̀lú ẹ̀ ni. You have your own wife Olúwo Rashidi ó ti níyàwó tiẹ̀ náà. Why tó ń dárúkọ ọmọ ọlọ́mọ sójú ẹ̀ kó lára ọmọ yẹn ni. For over 4 years ló máa ti kẹ́yìn ti lọ. Ó ṣe lálàárí. Kí náà ti ní sọ fún wa? Ṣé ó mọ Adéyẹyẹ ìyíká Adéyẹyẹ tó jẹ òní ni? Mo ṣe làbọ̀ yẹ o. Ìlàbọ̀ yìí bọ́ ṣiṣẹ́ o. Mo kí ọkùnrin, mo kí obìnrin o, mo kí ajúnilọ, mo ṣe bá ajúnilọ, mo ṣe bá ọmọdé, mo ṣe bá gbà o. Kí ló tún ṣẹlẹ̀ sí amúgbó wa báyìí? Onígbàgbọ́ ni ìṣàfẹ́ pa òun. Ṣé èpo kólósì? Ṣé èpo ti gbé kólósì? Kólósì tó gbé yẹn, ó gbòdìlú. Ó ti gbé kólósì, ó ti rán mísì gbó pẹ̀lú kólósì papọ̀, kò ní yé má gbé. Fún nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn. SMC ẹ káàsán máa, mo kí gbogbo lé o. Ẹ káàsán máa. Babalọ́lá mo kí bàbá. Mo júbà gbogbo ajúnilọ ayé pátápátá. Ẹ kú ètò. I love what you are doing, guys. Mo fẹ́ bí ní question kan SMC ma. Ṣé kò sí àwùjọ tàbí kò sí bí àwọn ẹgbẹ́ kan tó jẹ́ pé wọ́n lè fa ọba yọ bí ìjìgá anytime tó bá fuck up ma? Question tó fẹ́ bí nìyẹn. Ó wà, wọ́n lè fa ọba yọ tí governor àbí local government chairman. But the problem pẹ̀lú Olúwo is that àwọn ọmọ ìlú ẹ̀ wọ́n láìkí ẹ̀. Àwọn ọmọ ìlú láti complain wípé àwọn ò fẹ́. Kí gbogbo àgbáyé wá gbárùkù. Àwọn ìlú mo máa ń take note kankan mà. Babalọ́lá ọ̀dọ̀ ọmọ ìlú ti complain ó kó wọn lọ s'Abuja ni wọ́n ẹ̀ṣẹ̀ jáde ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé káàkiri ó kó wọn lọ s'Abuja almost 3 weeks náà fi sùn sẹ́wọ̀n. Abuja ló gbé wọn lọ kò dúró lóṣogbo. Kò dúró lọ́yọ̀ọ́ o. Wọ́n ní police station lọ́yọ̀ọ́ wọ́n ní Ìbàdàn o
ó forward march wọn to Abuja straight. nǹkan tí dájú wá sọ ni mo ṣe béèrè pé ṣé àwọn agbára kan wà tó yẹ pé tó máa fẹ́ yọ ọba kò possible kan lè rọba yọ lórí ilẹ̀ because èmi mọ̀ pé ní ẹni ìlú bá ti wà lọ́ọ̀ gbúdọ̀ wà òfin gbúdọ̀ wà kò dẹ̀ sí ẹnìkan tó ga ju lọ́ọ̀ lọ kò dẹ̀ sí ọba kan tàbí gómìnà kan tàbí president kan tó ju ọmọ ìlú lọ nǹkan tí ó yé wa nílẹ̀ wa ni. ó ní political tool ní ìgbà mo lè sọ ni ó ní political tọ́ba bá ti ya wèrè tẹ́ bá mọ̀ pé orí ọba ò pé tẹ́ bá mọ̀ pé orí ọba ò pé tàbí orí àgbàlagbà kókó ò pé ẹ yọ kúrò tẹ́ mọ̀ kún dín sóba àwọn ọmọ ọ̀lú. babalọla máa gbọ́ ó ní political tool lọ́wọ́ máa gbọ́ ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ lò tẹ́lẹ̀ ọ̀sọ́kan òru kan ni àwọn. Please let me listen please or you get out man. Yes sir. ọ̀sọ́kan òru kan làwọn olóṣèlú pé iṣẹ́ wọn dé àwọn tó ti fẹ́ fọba jẹ wọ́n ti mú èèyàn tó múlẹ̀ dára ló ti fẹ́ Arẹ́gbẹ́ṣọlá ẹni tó wá wà lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá pípa ẹ̀rọ Arẹ́gbẹ́ṣọlá àti Bọ́lá Tinubu wọ́n sì jọ ń ṣe papọ̀. Bẹ́ẹ̀ni sir. àti ibẹ̀ lọ́wọ́ yẹn ti wá. ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ mà á ti dàgbà ẹ máa gbọ́ sà kò lè difficult sà ṣé ẹ rí ara nǹkan tá a ṣe ń sọ náà ní SMC a ti gba ìgbàkúgbà láyé ní ilẹ̀ wa a ti gba ìgbàkúgbà láyé that is why tí kúnyìn bá ń sọ̀rọ̀ nígbà míì ẹlòmíì tó bá kó borí burúkú wa máa wọ pé òpònú máa wẹrú ìgbà tó ti di dání díẹ̀ ẹ sọ̀rọ̀ bákan ó yẹ kí wọ́n ní àjọ tó jẹ́ pé tí ọba bá ṣe alásán tí ó tẹ̀tọ́ náà wọ́n lè máa yọ kókò tó pọ̀sẹ̀ kan ṣùgbọ́n a wà lórí mi láti bí 5 years now 4 years now. mo gẹ́ẹ̀tì ẹsẹ̀. àríbi tó ti ta kókó ni ìmọ̀gbọ́n tó ti ta kókó ni àwọn torí ẹ̀gbọ́n. nípa gbọ́ náà gbọ́ tèmi wà pé ibi tó ti ta kókó máa yanjú sí. èmi tí mo bí tẹ̀ ń lọ fear àti ìmúnilẹ́rú. nígbà kan kò le tó ìkọ́ tó fà yọ sẹ́ àgbà táwọn olóṣèlú tó fọwọ́ sí èwo ló máa pé èmi èwo ló máa pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gan ní ẹ̀sìn so nígbà tó ti jẹ́ pé ẹni báyìí ló mú ọmọ wá ó dẹ̀ máa wúlò fún mi mo ti fọmọ mi síbẹ̀ so ìwọ tó bá fẹ́ yọ mi ò lè gbà fún ẹ kó yọ o tí ì jẹ́ láti bẹ̀ yẹn. ibi tí mo lọ gan nìyẹn ìmájí ṣé ẹ kó rí bẹ́ẹ̀ sà. ẹ bọ̀ kí la ibi tá a bára wa ti dé ibi tá a bára wa wáyé ní ìsìn ibi tí a bára wa rè kí la fẹ́ ṣe báyìí orí Adélékè fúnra rẹ̀ nítorí pé ó fẹ́ lọ sí second term kò lè sọ anything láti sọ ọjọ́ ìwọ́n kàn fetí gbọ́ ni because ó mọ̀ pé tóun bá máa ní ìdí fóòtù láti bẹ̀ yẹn kí ni kóun lọ gbẹnu sí fún jẹ́ kóun má dá sí because kò tó ìfọ̀ tó bí gọ́fúnà kó má ti fún ní wọ́ọ̀nì kó ti wá ìbọn jókòó sí kò lè ṣe ó ní ìdí ẹ̀ níwájú. ṣé ẹni gbogbo tẹ sọ sà ó tọrọ ni but point tí mo fẹ́ fàyà gangan tí mo kàn ń pa kọ́lọ́kọ́lọ́ ni wípé a ti di ẹrú nílẹ̀ wa a lẹ́nu ọ̀rọ̀ torí tí ẹ̀ bá ti lówó tàbí kí ká mọ irú àwọn èèyàn ńláńlá kò sí nǹkan kan tá a lè achieve nílẹ̀ wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa rí pẹ́ni wà nípò tí ó tọ́nà tàbí ó wà nípò tó tọ́nà ṣùgbọ́n ìwẹ̀ ò dàkú bá aráàlú lára mu aráàlú ló ní sẹ́yìn àwọn ẹ̀gbọ́n aráàlú ló lọ́rọ̀ láti sọ aráàlú ló fọba sílẹ̀ aráàlú ló fọba sílẹ̀ tó wá jẹ́ pé ìgbà tí ìwà ìbàjẹ́ wá sọ tí ìwà ìbàjẹ́ bá ti sọ aráàlú ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ pé àwọn ò fẹ́ ẹni wọ̀nyí. bóyá SMC gbàgbé ni SMC gan gbàgbé rí àyẹn ni arábìnrin yẹn fúnra rẹ̀ ìgbà tó ń jẹ́wọ́ gbogbo tó ṣẹlẹ̀ ó ní níjọ́ pátì yẹn gangan lolúwo ti wọ́ òun lọ sínú yàrá kan nínú hòtẹ́ẹ̀lì yẹn ó ti gbé pọ́nrán síta fóun. ṣé àwọn ọba lélẹ̀ yẹn gbọ́n mi ṣé àwọn ọba lélẹ̀. ìjọ yẹn ọ̀rọ̀bìnrin testimony yẹn wà lórí Facebook àbórí YouTube ó ní ọjọ́ yẹn gangan lolúwo ló ń ta pátá òun lọ́jà pátá sẹ́gbẹ̀ẹ́ ló dá fóun lọ́jọ́ yẹn ìwọ tó jẹ́ pé ó pàdé obìnrin látọ̀dọ̀ Bùṣì ó kàn wọ́n kàn sọ fẹ́ pé yẹ kó fárábìnrin yìí ó dẹ̀ ti lọ́ kápá tẹ̀sùn kéè rẹ́kẹ́sì wo nìyẹn. ẹ̀yin lè máa ṣe òfin ẹ̀yin lè máa ṣe òfin yẹn náà ẹ̀yin ni kò ní mú. ẹ máa fi òfin bá wọn ní ọmọ yẹn sọ pé wáìnì tó ń mú nínú hòtẹ́ẹ̀lì gan òun ni ọmọ bá sọ pé olúwo fi nǹkan sínú ọtí fóun òun fún lọ. bẹ́ẹ̀ ma. bó ṣe sùn lọ́bàá ìlú olúwo jápátá ń díẹ̀ nínú hòtẹ́ẹ̀lì tó bọ́ ọmọ yẹn. imagine all these statements imagine all this speech ṣọ́ba lélẹ̀ gbogbo ẹ wá ní YouTube o gbogbo ẹ. torí ẹ ni mo ṣe bí SMC pé ṣé kò sí àjọ tó lè gba ọba yọ within 24 hours ni. díje Babalọlá ní tùlù wọn ti dá ẹ lóhùn question ni ṣé ẹ rí nǹkan tí èmi fẹ́ sọ síbẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà parapẹ́ nǹkan tí Babalọlá sọ tó náà ni pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ó ń lọ́wọ́ olóṣèlú nínú kò lọ́wọ́ olóṣèlú nínú kan lélẹ̀ mọ́ ó ti ní ọwọ́ kí lorúkọ ẹ̀ ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ kí ló máa ń pè é defamation of character so kò ń ṣe dandan ní kọ́ ará ìlú ìbáṣọ ẹ pé àwọn láìkí ẹ̀ ní ọ̀dọ̀ tèmi lójú tí mo fi ń wo tí ò bá nìkan míì nínú o
tí ò bá ní nǹkan míì nínú ará ìlú ìbá máa sọ wípé gbogbo ìlú ìbá máa sọ pé àwọn fẹ́ àwọn láìkí ẹ̀ níwọ̀n ìgbà tó yẹ pé ẹni tó bà lórúkọ jẹ́ ó ní kó gbé proof jáde kó gbé proof jáde kó lọ sẹ́wọ̀n straight fún ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ̀rí ẹ̀ kó mú jáde tí ò bá ti wá rí ẹ̀rí mú jáde lọ́dọ̀ tèmi o mi rò pé ó yẹ kí aráàlú kan lè sọ pé ẹ torí pé àwọn láìkè nílò àwọn kò ní lọ sẹ́wọ̀n irọ́ ṣó ọ̀rẹ́ ìlú tí lè dọwọ́ sọ pé àwọn ò lè gbẹ̀kọ́rán bá wọn lọ sẹ́wọ̀n kò yé mi kì í ṣe Onídìṣà ló máa dá sí bàbá Onídà ti sọ̀rọ̀ lọ́ọ̀yà ni lọ́ọ̀yà ló máa bá rojọ́ bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà ni kó lọ fèsì lọ́ọ̀yà kí lọ́ọ̀yà àwọn kó béèrè anybody gan lórí kan ní ga lè gbé lọ́ọ̀yà dìde yes anybody lè gbé lọ́ọ̀yà dìde lẹ́niwíyà lọ́ọ̀yà lè pé 100 proof náà nídìí látọ̀dọ̀ ẹ sí ohun tó sọ ó ti tán everything clear proof la nídìí tó bá ti gbé proof jáde ó ti tán a dẹ̀ máa ṣe sọ́ọ̀rì fún ẹ má bínú tó bá dẹ̀ pé owó tọ̀nà ni a máa san fún ẹ pé kó má bínú ṣùgbọ́n láì rí ẹ̀rí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ̀wọ̀n gbére ló máa lọ kò mí ìrò pé ọmọ ìlú kọ̀ọ̀kan lè sọ wípé ọba máa sọ pé àwọn láìkì ẹ̀ wọ́n láìkì ẹ̀ ṣùgbọ́n ẹnu ọba yín ló kó bára yín lóbodè tó rán ọba yín lẹ́wọ̀n ẹnu ẹ̀ ló ṣekú pa ó ti tán ohun tí mo fẹ́ sọ sí nìyẹn ìyẹn ní kẹ́jẹ́ ká sọ ṣó pọ́síbù àbí kò pọ́síbù ni mo sọ ọ̀rọ̀ ọmọ ìlú kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ọmọ ìlú kó tó sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ ẹni tó gbà tó kọjá ní kókó òfin onílé múlẹ̀ for what. àwọn lọ́ọ̀yà àwọn ọmọ ìlú sọ wípé wọ́n fún proof jáde inú ẹ̀ máa ń pèsè ní ọ nínú tó yọba tó ní jòyè ẹ̀ máa lẹ́nìkan tó bí ẹnìkan president for where it doesn't happen I don't know. Babalọlá ní sùúrù ẹ sọ sọ̀rọ̀ tí mo sọ náà mo bèrè ní ṣé tọ́mọ ìlú bá sọ wípé àwọn fẹ́ àti lọ́tọ́ pamọ́yàn èwo ni ṣé ọmọ ìlú tí lè dáwọ́ dúró ni mo bèrè tọ́mọ ìlú lè sọ pé rárá o wọn ò gbà torí nígbà tó bá wọn sọ̀rọ̀ kó hypocrite gbogbo kíní ẹ̀ ọmọ ìlú wọn wà mo fẹ́ bèrè. hypocrite ní gbogbo ẹ̀ ọmọ ìlú ṣe máa sọ wípé nǹkan tí ò pé nǹkan tí ó jẹ́ pé kó lọ fèsì lọ́ọ̀yà jù bẹ́ẹ̀ lọ. nǹkan tó ọmọ àdúgbò ò lè ṣe tí ọmọ ìdílé kọ̀ọ̀kan nu wa ò lè ṣe ọba wa ń ṣe ọba tó yẹ kó máa wà ká máa wò láwòkọ́ṣe ẹ wá ní ọmọ ìlú sọ wípé àwọn nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ta ni àbí hypocrisy nonsense. irọ́ eléyìí kọ́ lọmọ ìlú sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ẹ má mú kọ́ ọ́ra wọn kì í ṣọ̀rọ̀ tó sọ yìí ní ọmọ ìlú sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ọmọ ìlú tí ń sọ pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ohun tó sọ yìí káwọn ọmọ ìlú ẹ̀ náà jáde kí wọ́n tẹ̀lé lọ kóòtù pé àwọn lẹ́ẹ̀kì tó sọ pẹ̀lú ìbanilórúkọ jẹ́ tó sọ. nǹkan àṣẹlẹ̀ wọn ọlọ́lá lẹ́nìkan olówó lẹ́nìkan ó kọjá òfin kí ni ẹ máa ń fọ́ mi lórí nonsense. What you don't know, I will tell you today. Governor of Osun State, commissioners, no. This I helped on Yadile, but because Umbe Orisha Lawa was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helped the king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. So they set me up. They were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. This wife will be his supposedly wife, an ex-wife.
but it was death they sent into my house, and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Arusha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this that Mugo ni bàbá ẹ lọ. Ó lọ sí party, wọ́n lè gbọ́mọ fún ẹ, ó lè sáré lọ yọ kó ẹ̀ sí, ó crazy ni. Ṣé reckless kí wọ́n èèyàn wọlé lè? Wá ẹ̀ṣẹ̀ sọ jíǹsì nígbà tí gbogbo ẹ̀ tí eré èèyàn yìí. Ilé ìgò mọ́dù ṣe o, yóò dàgbà tó ṣòdù rí. Ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀. Tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́wọ́ ni, tó bá jẹ́ yìí ìyàwó tí a set sínú ilé tó wá pa tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ. Èmi ò sì ṣe é pa. Ọba aṣọ ògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè ní bàbá mi òrìṣà. Bàbá mi ni Ṣàngó. Bàbá ńlá mi. Ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọba lẹ́yìn. Ṣàngó ò lè pa mí. Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí. Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni they are not criminals. So they won't be killing their children. Ògún àti Ṣàngó ìpààyàn. Ọlọ́run ọba Olódùmarè nìkan ló mọ̀ gbà tẹ́yìn. Kọ́ máa gbógun tù. Kọ́ máa ṣe gbogbo ẹ̀. Wọ́n ní Ògún èwo ló ń sọ? Ògún wo ló ń wí? Tó gun rúmọlẹ̀ ni àbò ògún èèyàn ló ń wí tó sọ pé òun ti lọ tó ju rúmọlẹ̀ lọ. Ògún wo? Àwọn aṣọ́gbó yọ̀ because mi rò bí rúmọlẹ̀ ló lóun jí lọ kó jẹ́ kó rí ẹ pé ó mọ tó ń sọ ó jẹ́ ìmọ̀ yàtọ̀ anyway. Àwọn rúmọlẹ̀ ló ń dì pẹ̀lú Rashidi tí mo bó ṣe máa come out ni. Àwọn yẹn ń dì pẹ̀lú ẹ̀ seriously. Kó mọ bó ṣe máa come out tó ẹgbàá àwọn rúmọlẹ̀ tí ń dì pẹ̀lú ó ń fòun lẹ́gbàá o. Wọn jẹ́ kóun sùn mọ́ o, ó bá di Dubai àwọn rúmọlẹ̀ ni. Ẹ lọkọ déètì ní ilé ó máa padà sọ. Òun ló ṣe ń dárúkọ kó come out fún wa èyí tó pẹpẹ yìí. Ẹ lọkọ ilẹ̀ ó máa padà come out ó máa padà sọ. Àwọn yẹn dì pẹ̀lú ẹ̀ gidigidi gan ni. Ó máa padà sọ àwọn tó ń dì pẹ̀lú ẹ̀ ó máa padà sọ jáde. Pariwo mi síta kí n fi ẹlẹ lórúkọ àrùn jẹ́ ó máa padà sọ síta. Oníṣàngó lè pa wọ́n. Ògún òsì lè pa wọ́n. Kò lè pa ẹ́. In our own AI, she was in my house and they were talking to her, setting me up with videos, setting up with many things. Tell me, yeah, video changing the way. Nínú yàrá, yóò mọ̀ bí mi léèrè o. This wife will be here. This supposedly wife, an ex-wife, but it was death. They sent it to me and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Arusha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Awon that